Ẹ̀yin èèyàn lé, Ọba Fatoba wọ́n sọ̀rọ̀. Wọ́n ní àánú ṣe àwọn lórí àwọn ẹlẹgbẹ́ àwọn wípé ojú àwọn báyìí ni àwọn agbénipa wọ́n ṣe ṣá wọn pa. Alara àti ìlú Ara Ekiti, Oba Adebayo Fatoba wọ́n sọ̀rọ̀ o, tí orí kó yọ lọ́wọ́ ikú òjijì lọ́jọ́ táwọn agbébọn tí wọ́n ṣe nǹkan tán ṣe fún àwọn ẹgbẹ́ wọn tó kù. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o, wọ́n sọ̀rọ̀ bí orí ṣe kó wọn yọ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ ńlá yìí ṣẹlẹ̀. Èyí ni àwọn àlàyé tí Ọba Fatoba ṣe fún wa, fún gbogbo ará ìlú nígbà tí wọ́n ṣe àbánikẹ́dùn ní orí ikú àwọn ọba méjì, àwọn èèyàn wọn tí ó kú. Ìyẹn olóògbé Ọba David Babatunde Ogunṣakin ẹlẹ́sùn ti Ẹ̀sùn Èkìtì. Wọ́n ní ẹ wò, Ọlọ́run nìkan ni àwọn lè sọ pé ó kó àwọn yọ ní ọwọ́ àwọn agbénipa yìí. Wọ́n ní àwọn ò lo egbé, wọ́n ní àhesọ lásán ni àwọn ènìyàn ń sọ. Wọ́n ní àwọn jọ lọ sí òde kan, àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni. Wọ́n ní Ara Ekiti ni àwọn ti kúrò láti lọ darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ àwọn tó kù. Wọ́n ní ìpàdé pàtàkì pẹ̀lú àwọn ọlọ́balọ́ba tí àwọn máa ń ṣe lẹ́kùn àríwá. Wọ́n ní nílùú Ìrẹ̀lẹ̀ Èkìtì ni àwọn ti ṣe ìpàdé yìí. Wọ́n ní ọ̀rọ̀ ètò ààbò òun ni kókó nǹkan tí àwọn fi lọ síbẹ̀. Wọ́n ní àwọn pe ìpàdé ńlá ọ̀hún. Wọ́n ní àwọn ìdàgbàsókè míì náà dẹ̀ wà nínú ọ̀rọ̀ tí àwọn fẹ́ sọ. Wọ́n ní ọkọ̀ tí àwọn èyí tí wọ́n kọ orúkọ oyè àwọn sí ni àwọn gbé. Wọ́n ní àwọn ni àwọn wa ara àwọn. Wọ́n ní ìgbà tí onímọ̀jọ̀ ti ìmọ̀jọ̀ Èkìtì, Ọba Látúndé Samuel Olúṣọlá àti ẹlẹ́sùn ti ìlú Ẹ̀sùn Èkìtì, Ọba David Babatunde Ogunṣakin wà nínú ọkọ̀ pẹ̀lú ìkejì wọn tí wọ́n jọ wà nínú ọkọ̀ pẹ̀lú ara wọn. Wọ́n ní onímọ̀jọ̀ fúnra ara wọn ni wọ́n wa ọkọ̀ tiwọn. Wọ́n ní onímọ̀jọ̀ àti ẹlẹ́sùn àwọn ni wọ́n kọ́kọ́ kúrò nílùú tí àwọn ti lọ ṣe ìpàdé yìí. Wọ́n ní bí wọ́n dẹ̀ ṣe gbéra ni àwọn náà tẹ̀lé wọn táwọn ń wo mọ́tò wọn níwájú. Wọ́n ní bí àwọn ṣe ṣàdédé rí nìyẹn tí àwọn agbébọn mẹ́fà tí wọ́n bẹ́ jáde nínú igbó. Wọ́n ní bí wọ́n ṣe dá àwọn ọba méjèèjì dúró nìyẹn. Wọ́n ní àwọn jàǹdùkú ọ̀hún wọn ò jẹ́ kí wọ́n dúró rárá tí wọ́n fi ṣínà ìbọn fún àwọn ọba méjèèjì. Wọ́n ní wọ́n ṣínà ìbọn fún wọn nínú ọkọ̀ tí wọ́n wà. Wọ́n ní àwọn ń wò wọ́n láti ọ̀kan inú ọkọ̀ tí àwọn wà. Àwọn ń wo gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n ní bí wọ́n ṣe ṣí iná ìbọn fún wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn lé wọn lórí nìyẹn nínú ọkọ̀. Wọ́n ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níwájú làwọn ń rí. Wọ́n ní gbogbo bí wọ́n ṣe ń bẹ́ jáde láti inú igbó. Wọ́n ní gbogbo ẹ̀ làwọn ń rí. Wọ́n ní kíákíá ni àwọn ti gbẹ́sẹ̀ lé bírèkì ọkọ̀ àwọn tí àwọn fi ọkọ̀ àwọn sí reverse tí àwọn bẹ̀rẹ̀ sí lọ. Àwọn ń tẹ iná lọ pẹ̀lú ẹ̀yìn. Àwọn dẹ̀ ń wò wọ́n nínú mirror. Wọ́n ní bí àwọn ṣe ń sá lọ pẹ̀lú ẹ̀yìn ni àwọn ń wò wọ́n láti inú mirror. Àwọn dẹ̀ ń rí gbogbo nǹkan tí wọ́n ń ṣe. Bí wọ́n ṣe yọ àdá, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣá àwọn ọba yìí lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ní gbogbo ẹ̀ làwọn rí nínú gíláàsì ọkọ̀ àwọn. Wọ́n ní wọ́n ṣá wọn tí ẹ̀mí fi bọ́ ní ara wọn ni. Wọ́n ní bí wọ́n ṣe ṣá wọn tán, wọ́n ní wọ́n wá wọ́ òkú àwọn méjèèjì kúrò lójú títì. Wọ́n wá wọ́ wọn lọ wọ inú igbó lọ. Inú igbó ibi tí wọ́n wà, wọ́n ní wọ́n wọ́ òkú wọn lọ síbẹ̀. Wọ́n ní ibi táwọn rí mọ rèé o táwọn fi sá kúrò níbẹ̀. Wọ́n ní àwọn wá lọ sí gbọ̀ngàn ibi tí àwọn ti ṣèpàdé. Àwọn lọ fi ọ̀rọ̀ yìí tó àwọn ẹlẹgbẹ́ àwọn tó kù létí kí wọ́n má máa korí bọ inú wàhálà àti ìdààmú èyí tí ojú àwọn rí. Wọ́n ní gbogbo àwọn táwọn pàdé lọ́nà làwọn ń dá dúró táwọn ń ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wọn káwọn náà má bàa lọ kó sí ọwọ́ àwọn agbénipa yìí o. Wọ́n ní bí gbogbo àwọn ṣe jọ padà lọ sí ìlú tí àwọn ti lọ ṣe ìpàdé nìyẹn. Ìlú Ìrẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn àwọn.
Wọ́n ní àwọn sójà kan wọ́n wá bá wọn ní ibi tí àwọn wà. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ó burú púpọ̀. Wọ́n ní kàyéfì ló jẹ́ fún àwọn. Wọ́n ní ṣe ni ara àwọn ń gbọ̀n pé àwọn ò rí irú nǹkan báyẹn rí. Wọ́n ní ọ̀pọ̀ ìgbà ni wọ́n ti gbìyànjú láti jí àwọn gangan gbé fúnra àwọn. Wọ́n ní ṣùgbọ́n orí ló ń kó àwọn yọ. Wọ́n ní ìjọba àpapọ̀ wọ́n gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ àwọn ààbò fún àwọn ọba àti àwọn ará ìlú, wípé wọ́n gbọ́dọ̀ ṣe ọ̀rọ̀ ààbò èyí tó péye nítorí pé kò sí ààbò rárá. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé èyí tó lágbára. Wọ́n ní àwọn ń rọ àwọn ìjọba àpapọ̀ kí wọ́n ran ìjọba Èkìtì lọ́wọ́ lórí ààbò. Wọ́n ní pípa fífi kún àwọn ẹ̀ṣọ́ aláàbò, wípé nítorí ẹ̀ṣọ́ aláàbò tó wà ní ìjọba Èkìtì wọn ò pọ̀ rárá. Wọ́n ní àwọn ọlọ́pàá tí àwọn ní orílẹ̀-èdè yìí wọ́n ní wọn ò pọ̀. Wọ́n ní iṣẹ́ tó wà ní ìta wọ́n ní ó pọ̀ ju ọlọ́pàá tá a ní lọ. Wọ́n ní kí ìjọba kí wọ́n jẹ́ kí àwọn ọlọ́pàá kí wọ́n pọ̀ yaburata so that ààbò á lè kárí gbogbo ìlú. Wọ́n ní àwọn ń rọ àwọn ẹlẹgbẹ́ àwọn tó jẹ́ ọba kí wọ́n wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ yìí o, kí gbogbo wọn kó ró ara wọn lágbára o. Wọ́n ní nítorí àwọn agbénipa yìí wọn ò mú ní kékeré rárá. Wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ sí í múra de àwọn agbénipa yìí o. Wọ́n nítorí àwọn ènìyàn sọ pé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o. Wọ́n nítorí wọn ò mú ní kékeré rárá. Bí a ṣe gbọ́ tí Ọba Fatoba bí wọ́n ṣe sọ̀rọ̀ nìyẹn. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé èyí tó lágbára. Ẹ rántí pé a mú ọ̀rọ̀ yìí wá wípé bí wọ́n ṣe gbé àwọn ọba méjì tí wọ́n pa wọ́n sójú ọ̀nà, bẹ́ẹ̀ ni wọ́n tún lọ pa ọba Peter Aremu ní ìlú Ìlọrin tí wọ́n pa wọ́n sí ààfin tí wọ́n dẹ̀ gbé ìyàwó wọn sá lọ. Àwọn agbófinró wọ́n ti ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ yìí. Àfi kí Ọlọ́run Elédùmarè ó ṣàánú wa ní ìlú Nàìjíríà o. Ẹ̀yin ìjọba wa, bàbá wa Bọ́lá Tinubu Ààrẹ, a dúpẹ́ nítorí pé ẹ̀ ń ṣe gudugudu méjì ẹ̀ ń ṣe yàyà mẹ́fà. Ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ ibi yìí ẹ jọ̀ọ́ ẹ wá wọn rí. Ẹ wá wọn rí, ẹ má jẹ́ kí wọ́n fi orúkọ burúkú kí wọ́n fi sílẹ̀ o lórí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ yìí. Nítorí nǹkan ìbànújẹ́ ni kí wọ́n máa pa orí adé kiri. Ẹ ṣe nǹkan tó máa bójú mu, tó jẹ́ pé ààbò ó máa wà fún àwọn ọba àti àwọn ará ìlú. Àwọn ọlọ́pàá tá a ní wọ́n kéré, wọn ò tó nǹkan kan rárá. Iṣẹ́ tí ó wà nílẹ̀ ó ju ọlọ́pàá lọ. Àwọn ọlọ́pàá gan sá fórí ara wọn ni. Ẹ kó sójà jáde, ẹ kó ọlọ́pàá jáde, ẹ kó àmì jáde. Bẹ́ẹ̀ bá ṣe lè rọ́ wọn jáde, kó máa ṣọ́ àwọn ará ìlú. Tó bá jẹ́ pé wọ́n máa wà ní ojú títì òpópónà, kó wà ńbẹ̀. Àwọn ọba ẹ fi ààbò tó dájú ẹ fi máa ṣọ́ wọn. Kó lọ dúró sáàfin àwọn ọba. Gbogbo ọba ẹ ní láti yan ọlọ́pàá, aṣọ́jà, àmì ẹ ní láti yan sí ààfin wọn. Nítorí pé ọba ni wọ́n ń jí gbé ní ìsìn náà dẹ̀ ń pa. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa o. Ààbò Ọlọ́run á dájú lórí Nàìjíríà o. A mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Àmín.